Lẹ́tí ilé tó kó níbi dẹ́yẹ tí ń gbómi àkànbí ẹ̀nà arókè mú gọ̀ọ̀mọ̀ àrọ́bá tí wọ́n máa gòkè àrọ́bá nírè ní kọ̀tún níta ní bọ́bá dìde àgbà. Ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi lénìí mú lójú tó fún wò mí ò ní fọ́ etí tó fún gbọ́ mi ò ní di. Ọ̀rẹ́ mi ṣe bí ẹ̀kan ló ṣàwọn tó sọ pé kò ní parí mọ́. Wọ́n pè ọ́ títí olóòní gbọ́. Wọ́n pè ọ́ lọ́tún wọ́n pè ọ́ lósì olóòní gbà. Òní kó mú wọn kọ́ mórí wá kí wọ́n fọrùn lẹ̀. Olóòní tán kò ní tán kò ní tán. Ọ̀rẹ́ mi kí ló fẹ́ gbà bí ìdí kó má tán. Kò sí bá ó ti dódò tá à ní tàbí síra ẹni lára. Àmọ́ tán bá ló ti tán ẹ jẹ́ ká jẹ́ kó parí síbẹ̀ náà ni. Ọ̀rọ̀ àwọn ẹni yìí wò ó fídíò tó ń wò yìí kọ́kọ́ gbóni lẹ́nu wọn ná. Ó yẹ ká lójú olóore fáyé bá. Àtàlẹ́mú ìṣẹ̀dá ẹlẹ́nu wọ kí ẹ kí yẹ. Owó ọmọ òkúta. Sáyé ojú wa. Owó ọmọ òkúta. Owó ọmọ òkúta. Ẹ̀rí bí. Owó ọmọ òkúta. Ìṣúná. Ilé ọmọ òkúta. Ànábì ìjọ ọmọ òkúta. Túwọ́lá ẹ̀rí bí. Mo sì jọ ẹ̀rẹ́ àlẹ́sẹ̀ mi. Ìjọ ọmọ òkúta. Ìjọ ọmọ òkúta. Ìjọ ọmọ òkúta. Oṣù márùn-ún ọ̀hún àgbọ̀bí ní àgọ́ sí Nàìjíríà ó ti kówó dé. Àwọn bí òṣùpá ó ti kówó dé o. Àwọn bí òṣùpá ó ti kówó dé. Saheed Osupa ó ti kówó dé o. Àwọn bí òṣùpá ó ti kówó dé. Ọmọ tájú yóò Amẹ́ríkà. Saheed Osupa ó ti kówó dé. Nítorí ọmọdé kún lọ́wọ́. Lábí wá àbúrò àkọ́kọ́. Alágbẹ̀dẹ kìí ẹ̀dá òsà ìlú Adébọ̀. Àwọn ará Amẹ́ríkà ó. Ṣé o ti rí báyìí? Tá a bá sì ń bẹ láyé tá à ń bẹ láàyè á sì lè rìnnà pàdé ara wa nígbàkígbà. Ìgbàkígbà nípa a lè rìn pàdé ara ẹni. Ọ̀rí. Àwọn tí wọ́n ń torí wọn tó Ọlọ́run fẹ́ para rẹ lé lórí nù o. Ṣé Pàṣọ? Láyé mi wọn ò lè nífẹ̀ẹ́ rẹ̀ tí ì fi jáde láyé. Nítorí pé kí ni? Òun àtòṣùpá wọn ọ̀rẹ́ ó kọrin bóṣùpá. Ṣé Wasiu Ayinde àgbàlagbà òṣì ní àgbàlagbà ìyà. Àgbà tí ò lè tó lé àgbà báyìí àgbà wo ni. Nítorí náà wọn ò lè nífẹ̀ẹ́ rẹ̀ kódà wọn ò lè pọ́n lé rárá nítorí pé kí ni. Nítorí pé kò nífẹ̀ẹ́ òṣùpá. Nítorí pé ó lè dá fámìlì ARABANBI lẹ̀. Sóṣùpá láyé èmi ò tiẹ̀ lè gbórí rẹ̀ kí ni kọ gan. Èmi lòṣùpá ń kọ kò kọrin kankan. Gbọ́ ni ó lákùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta. Ńgbà náà ń kọ́ ọ̀wá rí báyìí. Àwọn tó fẹ́ torí ara wọn para rẹ lé lórí. Tọ́lọ́ ọ̀ní rí Pàṣọ kọ́ kí láyé ọ̀ní róṣùpá kọ́ ọmọ bàjà. Ọ̀wá rí báyìí. Àwọn náà lọ ń wò yìí o. Bàbá tó bú lágbà àyà tó nítorí ti òṣùpá lè kírú onítọ̀hún. Bàbá náà ní bẹ láàrin àwọn méjèèjì yìí. Mọ̀ pé ìjà ló dé. Bíjà bá ti ń dé báyìí orí máa ń dòwe ni. Wo ìwọ náà
ẹnikẹ́ni tí ẹ bá ti ta lura yín rí, ẹni tẹ́ ẹ bá ti ta lura yín rí tó bá ti bẹ̀ ọ́ gbọ́, tó bá sì ti ṣe ó tó wọn náà gbà, nítorí wípé kí ni, tá a bá jà á parí ẹ̀ ni. Inú mi dùn, ayọ̀ mi kún lónìí nígbà tí mo wo fídíò yìí. Ẹ wo bàbá tálàájì Wasiu Ayinde tí wọ́n wá ṣèṣe bàbá. Ẹ wo Òṣùpá, kó tó dé láti ilẹ̀ Amẹ́ríkà ni bàbá ti sọ pé owó Amẹ́ríkà kó mú wá, ó sì mú lé bàbá lọ́wọ́ nígbà tó dé. Ẹ wo Alhaji Wasiu Ayinde, ẹ wo Alhaji Wasiu Alabi Pasuma, ẹ wò ó bó ti da ká máa ṣe nu. Ẹ̀gbọ́n tó Òṣùpá wá padà wí, ẹ̀gbọ́n fúnra yín. Sórí báyìí wọ ọ̀rẹ́ mi, tí wọ́n bá pè ọkọ fẹ́ dẹbí irú, ìwọ náà sọ fún wọn wípé ẹ lè dẹbí wa rú, ẹ lè dẹbí wa rú. Tó bá wá gbọ́ sí wọn lẹ́nu tó gbà tó, ìwọ lọ fà á o, ìwọ lọ fà á. Àmọ́ ẹjẹ́ mọ́ fèyí ṣèlú àkànbí ẹ̀dọ́gba lókè gbogbo ká tó torí ra ó dàbọ̀. Èmi mọ̀ gbọ́ ọdún, mo gbọ́ ọdún, ìwọ náà tí ó sì tiẹ̀. Ìjàmbá tán wá sọ pé ó ti lọ, ẹ gbàgbé wèrè kí gbogbo ẹjọ́ wẹ́wẹ́ ròdò lọ mú mi. Ìjàmbá tán wá sọ pé ó ti lọ, ẹ gbàgbé wèrè kí gbogbo ẹjọ́ wẹ́wẹ́ ròdò lọ mú mi. Kégbèrègbè náà máa ń sọ, kò sáré mọ́jà lórí ta àbẹ̀yìn ó ti lọ. Táwọn méjì bá ń jà níbi kan, táwọn ayé bá wá parí ìjà o. Ìjàmbá tán wá sọ pé ó ti lọ, ẹ gbàgbé wèrè kí gbogbo ẹjọ́ wẹ́wẹ́ ròdò lọ mú mi. Kégbèrègbè náà máa ń sọ, kò sáré mọ́jà lórí ta àbẹ̀yìn ó ti lọ. Ayé ló máa ń dájà yẹn, ayé aṣọ pẹ́sẹ́ òwìwí. Ẹsẹ̀ yẹ károjú gbogbo ní lóko àwọn, ẹni bá ti jorí àwọn mẹ́sẹ̀ àwọn, orí òní wú bẹ́ẹ̀ kí gbogbo rí kí àwọn, wọn lẹ́sẹ̀ òwìwí àwọn ṣálẹ̀ lẹ́sẹ̀ yẹ. Association, àfìmọ̀ṣọ̀kan kágbé sókè. FUJI Musicians Association, àfìmọ̀ṣọ̀kan kágbé sókè. ẹ ti gbọ́ Pasuma bàbá Akéwì, ìyá bàbá Gébù ní Ìbàdàn ṣe ti.